gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣe ọjọ́ Monday January 5 ọdún 2025 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí pín tòun tàyàn mọ́. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Mo ní ìwúre kan fẹ́yìn tẹ̀ ń wò mí wípé gbogbo orí ọjọ́ tòní kò ní fò wá dá, gbogbo aburú ọjọ́ tòní ó sì ní kàn wá, bẹ́ẹ̀ ni kò ní kẹni tó súnmọ́ wa láṣẹ Ìdùmarè. Ẹ bá ń share fídíò yẹn pin kó jẹ́ òwúrọ̀ àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. Látàrí pé gbogbo ìtẹ́ bá dáwọ́lé pátá ló máa yọrí sí rere. Ọjọ́ tòní aráyé máa yá gágá, ìgboyà máa wà fún yín, tó sì jẹ́ ohun tó ṣe kókó fún yín lọ́jọ́ tòní tẹ́ lò láti ṣàṣeyọrí ní ibi iṣẹ́ àti láti jẹ́ kọjọ́ tòní dára. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti wòye sí àwọn ọmọ yín dáadáa, ẹ dájú sọ wọ́n dáadáa, ẹ wòye síbi tí wọ́n ṣeré sí, pàápàá àwọn ọmọ yín tó jọmọ kéékèèké, ẹ má jẹ́ kó ṣeré jìnnà sí yín lọ́jọ́ tòní. Ànírí láburú láṣẹ Ìdùmarè. Èní wá dára púpọ̀ láti gbájúmọ́ ṣe yín dáadáa, kẹ́ má dá sọ́wọ́ sí wọn pè yín sí àbẹ́ tí ó kàn yín o. Ẹ ní láti ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ sì ní àṣírí kí ẹ pàṣírí kọ̀ọ̀kan yín, àwọn plan A kí ẹ pamọ́ láṣírí. Yẹ́lò jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Ẹ̀yin oníràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, àwọn tó súnmọ́ yín bíi màlẹ́bí wọ́n nílò ìrànlọ́wọ́ yín púpọ̀ lọ́jọ́ tòní o. Ọjọ́ bùkátà lọ́jọ́ tòní jẹ́, látàrí pé bùkátà tẹ́ oró kan tẹ́lẹ̀ ó lè jẹyọ lọ́jọ́ tòní fún yín o. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé ẹ ní láti rí dájú pé ẹ wà well dated, ẹ plan àwọn nǹkan yín dáadáa, kẹ́sì ṣòtítọ́ kẹ́sòdodo, bẹ́ẹ̀ sì ni kẹ́ má kàn jújú bó ṣe lọ lórí ọkọ̀hún, kẹ́sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ mú ṣe fẹ́nikẹ́ni lè ní kó dára. Tẹ́ bá lè kó gbogbo ìjà, ọjọ́ tòní máa dára púpọ̀. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ẹ dunnú látàrí pọ́jọ́ tòní jọjọ́ tó dára o. Ọjọ́ tòní ọpọlọ yín á jí pépé, ẹ sì máa wà active dáadáa. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé àwọn èèyàn tó rọ̀gbà yín ká máa nífẹ̀ẹ́ yín púpọ̀. Ìrínisí yín, ìṣesí yín, ìṣe bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ sí ájẹ́ tó ṣe é pé amúkínà àwọn tó súnmọ́ yín dùn púpọ̀. Ọjọ́ tòní ẹni láti kíyèsára, ẹ gbọ́dọ̀ gbéraga rárá, torí ìgbéraga báyìí ní síwájú ìparun. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lọ́jọ́ tòní. Ẹ má wà péjú níbi ìpéjọpọ̀ kípéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà tó bá dàbí ìgbà pé ẹ wà comfortable. Ọjọ́ tòní kò dára kẹ́ bẹ́nikẹ́ni fàfàǹfà léèní kẹ́ rí dájú pé báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ sì máa sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́sẹ́nikẹ́ni. Ọpọlọ yín tó jí pépé lọ́jọ́ tòní á jẹ́ kí iṣẹ́ rọrùn lọ́jọ́ tòní, á sì ràn yín lọ́wọ́ níbi iṣẹ́ púpọ̀. Aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ béjì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ tòní tẹ́gbà ṣe pé ẹ̀yin ti kówó lórí nǹkan kan látijọ́ mẹ́ta, ó ṣeé ṣe kí nǹkan tẹ́ kówó lé lórí yẹn kẹ́rẹ́rẹ́ ń jẹ́ dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ ti invest látijọ́ yìí, èrè ń jẹ́ máa wáyé fún yín lọ́jọ́ tòní o. Ọjọ́ tòní jọjọ́ tó ṣe é pé gbogbo títẹpámọ́ṣẹ́ yín ó ṣeé ṣe kẹ́rẹ́rẹ́ ẹ̀kọ́ lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ wá gbọ́dọ̀ jìnnà sí gbogbo ànáwó nínú àpà pátápátá. Ẹ má nánú àpà o, ẹ ṣẹ́wó ná, kẹ́sì kíyèsára pẹ̀lú ojú àánú. Gbogbo àánú kọ́ lèèyàn ṣe o, léèní kẹ́ má tàṣe jù bóhunkóhun, ṣùgbọ́n ẹ ṣàwọn nǹkan tá mú kí inú ìdùn káyọ̀ yín kún. Ẹ tẹpámọ́ṣẹ́ léèní kẹ́ wà ní ìdùnnú, kí ẹ sì rí dájú pé ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun. Iṣu kékeré lè wá fẹ́ wáyé láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé avoid ẹ̀ pátápátá. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní jọjọ́ sàmì yípo padà ọ̀tún nù gbèsè ayé yín o. Àkókò tó wáyé láti ronú jinlẹ̀ nípa ìwà tẹ́ ń wù àbí ènìyàn kan tí ó tọ́ nígbésí ayé yín, àbáwọn kan tí ó tọ́ kan tẹ́ ń wò pé àwọn kan yẹn fẹ́ fìlẹ̀ pátápátá. Ẹ fìlẹ̀ kẹ́ free ara yín kúrò níbẹ̀ o. Léèní ẹ rí dájú pé ẹ ronú jinlẹ̀ nípa àwọn kan tó ń fa ìdíwọ́ lórí ìdàgbàsókè yín. Ẹ sì rí dájú pé ẹ ṣiṣẹ́ lórí bẹ́ẹ̀ fẹ́ wá solution lé lórí lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹ tún ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ tún lè gbé gbà tí ayé yín á tún fi dára, tá fi bá gbogbo nǹkan tẹ́ ń fẹ́ mu lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ èròǹgbà ló máa wà nínú ọkàn yín púpọ̀ o, tó sì lè fẹ́ bí kára fẹ́ máa kọ yín bákan bákan. Ẹ ní láti free ara yín dáadáa, ẹ free mind yín kí ẹ wà positive. Bẹ́ẹ̀ sì ni kí ẹ mọ̀ dájú pé ara àwọn nǹkan tẹ́ gbọ́dọ̀ jọ̀wọ́ náà jẹ́ fíforí jẹni tó bá ṣẹ̀yìn. Ẹ má jẹ́ kẹ́ni tó ṣẹ̀yìn pẹ́ lórí ìkúnlẹ̀ ṣáájú kẹ́ tó forí jì ní rìnrìn òru.
tàbí rírìn àjò lóru ó jẹ́ ohun tó lòdì pátápátá lọ́jọ́ tòní o. Aago 11 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èyàn oníràwọ̀ erùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23 ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí módù yín rí bákan lọ́jọ́ tòní. ẹ lè fẹ́ ní mood swing bákan, ẹ lè máa ṣe ròyìnròyìn láì nídìí lọ́jọ́ tòní. ẹ rí dájú ń pẹ́ jìnnà sí pé à ń ronú lórí nǹkan tí ó necessary, àwọn nǹkan wọ̀nyẹn jìnnà sí. ẹ má ṣe jẹ́ kí ìmọ̀lára yín lágbára jù yín lọ lénìí. ẹ rí dájú pé ẹ control emotion yín, kẹ́ ní kápá lórí ìmọ̀lára yín gangan nìkan tó dára lọ́jọ́ tòní o. tẹ bá rí pé bóyá mood swing náà lágbára jù, ẹ lè try láti meditate, kẹ́ ṣàdúrà dáadáa, kí ẹ ṣàdúrà lórí nǹkan tẹ́ ẹ fẹ́ tàbí kẹ́ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn. bẹ́ẹ̀ sì ni tó bá dàbí ìgbà pé kò tún wá wálẹ̀ náà, ẹ pe ọ̀rẹ́ kan tàbí ènìyàn kan tí ẹ mọ̀ pé tẹ bá gbóhùn rẹ̀ inú yín á dùn, ayọ̀ yín á kún. ẹ pè wọ́n kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú wọn. ìyẹn abíkà làáfíà àti ìdúró gbalẹ̀ nígbèésí ayé yín. ẹ má jẹ ẹ má fa fanfà pẹ̀lú ẹnikẹ́ni. ẹ mọ́kàn balẹ̀ kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. aago 1 ní ọ̀sán sí aago 2 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. èèyàn oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fín Libra tàbí láàrin September 24 sí October 23 ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín o. ó ṣeé ṣe kí ẹ fẹ́ stress ara yín fún èèyàn kan lọ́jọ́ tòní. ẹni náà lè dàbí olólùfẹ́ yín kan. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti wà fáwọn olólùfẹ́ yín, fáwọn ọ̀rẹ́ yín tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ yín lọ́jọ́ tòní. ẹ ṣe fún wọn. ọjọ́ tòní tẹ bá ṣe dáadáa sí wọn, àwọn náà padà ṣe dáadáa sí yín padà tó bá yá. iṣẹ́ máa lọ dáadáa lọ́jọ́ tòní. àwọn èèyàn máa patronize yín dáadáa tí èsì lè pè kí ìrètí yín tún jí padà. kẹtù nírètí pé gbogbo ọjà yín, iṣẹ́ yín tún lè lọ déédéé dáadáa. fáwọn mìíràn náà yín sì rèé, ó ṣeé ṣe kí ẹ ráwọn àǹfààní kan jẹ látara àwọn èèyàn lọ́jọ́ tòní. ọjọ́ tòní ẹ wá jìnnà sí pé ẹ ń ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fún yẹn o. ẹ má ṣe bẹ́ẹ̀ rárá. ẹ sọ̀pọ́ọ̀sì àwọn olólùfẹ́ yín, kẹsì tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ tòní dára. aago 7 àṣálẹ́ kù ìṣẹ́jú 15 sí aago 8 kù ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ sky blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní ó dára kẹ́ jí ní kùtùkùtù òwúrọ̀, kẹ́ ṣe ìwúre, kẹ́ ṣe prayer lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, kẹ́ sì jáde lọ síbi iṣẹ́. ọjọ́ tòní ó ṣeé ṣe káwọn difficulty díẹ̀díẹ̀, àwọn ìṣòro díẹ̀díẹ̀ lè jẹyọ níbi iṣẹ́, ṣùgbọ́n ẹ padà rí solution lé wọn lórí. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ gbájúmọ́ gbogbo nǹkan tó ṣe kókó fún yín láti mójútó láàyè iṣẹ́, pàápàá àwọn nǹkan tẹ́ ti ṣe pàtì tẹ́ ẹ̀ fẹ́ ṣàṣeyọrí lórí rẹ̀. ẹ rí dájú pé ẹ tiraka láti ṣàṣeyọrí. ẹ má fààyè gba distraction. tí pressure bá dẹ̀ wáyé, ẹ má wulẹ̀ wo bẹ̀ rárá. ẹ gbájúmọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní ni ẹ máa padà ṣàṣeyọrí. lénìí kò dára kí ẹ wọṣọ dúdú birimù látòkè délẹ̀. ó dára kí ẹ ní ìrẹ̀lẹ̀. ẹ rí dájú pé ẹ bẹ̀rù, ẹ sì ní doubting mind rárá lórí ohunkóhun lénìí. aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ white sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní ọpọlọ yín máa jí pépé tó sì jẹ́ pé ẹ máa lè wò nǹkan fínífíní dáadáa lọ́jọ́ tòní. ọpọlọ yín tó jí pépé yìí jẹ́ nǹkan lára ẹ̀bùn tó tayọ tọ́lọ́run bá fún yín tẹ́lẹ̀. ọjọ́ tòní ẹ lò lọ́nà tó máa gbà wọ̀nyí lọ́wọ́. kódà lọ́jọ́ tòní ẹ lè rí mọ́lẹ̀ ojú ọ̀nà tẹ́fẹ́ tọ̀ tààrà nínú òkùnkùn lọ́jọ́ tòní. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé gbogbo nǹkan tó dàbí nǹkan tó le koko ìrọ̀rùn báyìí lẹ́ẹ̀fi mójútó tá fi dìrọ̀rùn. ọjọ́ tòní dára púpọ̀ fún yín láti fi gbájúmọ́ àwọn nǹkan tó dàbí pírọ́blẹ̀mù nígbèésí ayé yín. ẹ wòye sí àwọn nǹkan tó ń fa ìdíwọ́ lójú ọ̀nà yín, kẹsì lo tálẹ́ǹtì tọ́lọ́ fún yín yìí láti rí dájú pé ẹ mú gbogbo nǹkan tó dàbí ìdíwọ́ dènà kúrò lọ́nà yín pátápátá. ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, ẹ fètò sí nǹkan yín lénìí kí ẹ sì wà ní ìdùnnú látàrí pé ìṣòro yín lè dópin lọ́jọ́ tòní. aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. ẹ̀yin oníràwọ̀ ìrùpẹ̀lẹ̀ eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ẹ rí dájú pé ẹ dáṣẹ́pọ̀ pẹ̀lú ẹnikẹ́ni lọ́jọ́ tòní. ẹ rí dájú pé ẹ tọ́wọ́ ná lọ́jọ́ tòní. kẹ́ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ owó lọ́jọ́ tòní o. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ má bẹ ẹnikẹ́ni ní ìṣù lórí owó, pàápàá olólùfẹ́ yín tàbí ẹni tẹ́rìjọ́ ní nǹkan kan papọ̀. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pẹ́ ní láti rí dájú pé ẹ fi gbájúmọ́ ìdàgbàsókè ìgbésí ayé yín. ẹ gbájúmọ́ báyé yín ṣe fẹ́ yí padà bóyá fẹ́ dọ̀tun. ọjọ́ tòní jọ́jọ́ tó dára láti fi introspect, kẹ́ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́lẹ̀ gbégbà tí nǹkan máa fi lọ dáadáa fún yín. gbogbo nǹkan tí ẹ bá wá gbà ní ìmísí ẹ lò ó lọ́nà tó máa gbàràn gbèsè ayé yín lọ́wọ́. ẹ fi kún pílánì yín, ẹ máa rí pé nǹkan ò ní pẹ́ yí padà sí ti rere. ọjọ́ tòní jọ́jọ́ tó ṣe é pé ẹ gbọ́dọ̀ filẹ̀ rìnrìn òru rárá. ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dá, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín.
ẹ wà positive, ẹ rí dájú pé ẹ ṣọ́wó ná kí ẹ má nànà àpà lénìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19, ẹ ṣọ́rọ̀ sọ lọ́jọ́ tòní o, kí ẹ rí dájú pé ẹ ṣọ́rọ̀ sọ kó má bàa ṣàkóbá fáwọn olólùfẹ́ yín lọ́jọ́ tòní o. Lénìí kí ẹ rí dájú pé ẹ jìnnà sí issue láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín pátápátá. Ẹ rí dájú pé ẹ ṣọ́ bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí, ẹ má lérò ńgbà tí ó tọ́, ẹ sì jìnnà sí gbogbo nǹkan tó dàbí àwọn assumption tí ò dáa. Bóyá mo lérò pé ibi tó lọ yẹ báyìí ló lọ ṣe, ẹ má assume lọ́nà tí ó tọ́ rárá lọ́jọ́ tòní. Ọjọ́ tòní dára láti lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú olólùfẹ́ yín, ṣùgbọ́n tẹ bá notice pé mood wọn ò dára, ẹ wulẹ̀ ṣiṣẹ́ lórí ọ̀nà tí ẹ lè gbé gbà tọkàn wọn máa fi balẹ̀. Àfàìṣe bẹ́ẹ̀ ó lè fẹ́ bí kí argument wáyé, argument náà bá dẹ̀ wáyé ó lè jẹ́ tó máa lágbára díẹ̀. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sí èèyàn, ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ gbà láfíà láàyè káyè tẹ bá wà pẹ̀lú. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light pink sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ omi sí kì í ru Pisces tàbí láàrin February 20 sí March 20, tẹ bá stress ara yín ju bó ṣe yẹ lọ lọ́jọ́ tòní ó lè fẹ́ affect health yín o. Lénìí stress lè fẹ́ pọ̀ púpọ̀, ṣùgbọ́n ẹ rí dájú pé create time láti sinmi tó bá rẹ̀ yín. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ ní nǹkan bí inú rírun tàbí ẹsẹ̀ dídùn lọ́jọ́ tòní o, ṣùgbọ́n ẹ mọ̀ dájú pé ìlera báyìí lóògùn ọrọ̀, kò sí nǹkan kí nǹkan tẹ lè ní níwájú yín tẹ fẹ́ mójútó lọ́jọ́ tòní. Rí dájú pé ẹ prioritize àkókò láti sinmi púpọ̀ lọ́jọ́ tòní o. Lénìí ẹ lè tẹpá mọ́ṣẹ́ kí ẹ sì wà determine láti meet target yín, kò sí wàhálà. Aago 4 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.